Africa Content TV. Yorùbá sọ nínú òwe wọn lóògùn ló lọ́jọ́ kan pọ́njú. Ògùn ló lọ́jọ́ kan pọ́njú. Ọlọ́run tí jẹ́ orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ló lọ́jọ́ gbogbo. Ẹ̀yin náà ti rí ń sìn pé bóògùn yẹn ṣe pọ̀ tó Ọlọ́run nìkan ló lè ṣe fún. Ọlọ́run nìkan ni máa ń rí ọ̀yàn. Ìníkẹ́ ẹ̀dágbára yín lò. Ẹ ní ẹ̀dánù. Ẹbọ ọbẹ̀ làwọn afọ́ sọ pé ẹ má ṣe o. Ẹ má ṣe eléyìí o. Tí mo dẹ̀ jẹ́rìí yín. A sì jẹ́rìí. Torí ẹni tó já gidi ni ẹ mọ straight tí ń bẹ nú oògùn yàtọ̀ sí foríbalẹ̀. Yàtọ̀ sí àwọn pákéjì ara rẹ̀. Àárín ẹ̀yin àtọ́lọ́run ẹ má jẹ́ ó dàrú. Tẹ̀jírí ni òmùrò. Màmá tó bí yín ló dájọ́ o. Bàbá tó bí yín ló dájọ́ o. Allah. Kó tó ṣe yín kọjá kò lè sí ọmọ ẹlòmíì kóhun àti gbogbo ọ̀ràn rẹ̀ ọmọ bàlọ́. Aláwọ̀ fún kílí kọ́dọ̀ ìwà fi. Gbogbo ojoojúmọ́ ẹ máa rántí o, ẹ máa ṣàdúrà fún màmá tó bí yín. Àjọ tí màmá dálẹ̀ kó Tọ́yílé àwọn àdìsí máa. àánú Ọlọ́run lórí pé màmá rẹ̀ ti ṣe dáadáa fáwọn ọmọ ọlọ́mọ. Kámọ̀ tí sọ dáadáa tẹ́yìn náà ṣe fáwọn èèyàn. Nínú dáadáa tẹ́ ṣe fáwọn èèyàn làkẹ́ ògbà góòlù wà. Èmi àti yín àti dúdú la máa lé ọjọ́ náà. Lálẹ́ ọjọ́ tẹ́ ẹ sọ fún mi pé èmi pè pé wọ́n mọ̀ ti sọ fún mi wọ́n ní wá gbọ́mọ. Wọ́n ní wá gbọ́mọ. Wọ́n ní wá gbá wọn wọ́n ní kéèyàn débẹ̀ wọ́n tún pààyàn. Wọ́n tún pààyàn o. Ẹ sọ̀rọ̀ kan jọ́ náà. Olóyè Sunday Igboho sọ̀rọ̀ kan jọ́ náà. Ẹni tí wọ́n bá try láti fi ṣe nǹkan kan fún yín. Wọ́n bá try láti jàǹbá yín lọ́nà Tí kankan nu wọn bá lọ láàyè. Tí kankan nu wọn bá lọ láàyè. Ẹ má pè mí lọ́mọ Ẹ aládìkún má mọ́. pè mí lọ́mọ aládìkún mọ́. Ẹ ń so ń bẹ̀. Aago mélòó ni a pè? Àjọ lọ ni. Aago méjì òru ni a ní débẹ̀. Nani wọn wá. Bẹ́ẹ̀ mi ṣe ń déwòrò èmi ń pè wọ́n àwọn náà move àwọn move láti bí èmi move látọjọ́ àjọ wa pàdé níbẹ̀. Àwọn apàdé. Bẹ́ẹ̀ mi ṣe lọ gbé àwọn ọmọ tán nínú kòtò nínú igbó yẹn èmi ń retí pé ẹwọ olóyè tí a ní kí n máa nìṣó Kí máa nìṣó. mi ì máa rí olóyè Ìmọ̀ràn olóyè. assignment surveillance ni. Àti wọ́n máa ti surveillance ni. Bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wá sínú mọ́tò tán tẹ́mi speed lọ ni mo rí call Call. ẹ farabalẹ̀ Ẹ má sá lọ, ẹ má. gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé ọmọ là ń wò yìí Gbogbo ẹ̀ là ń wò yín bàbá. mọ́tò ti ń taná lẹ́yìn yín èmi mo wà ń bẹ̀ Èmi mo wà nù ẹ ẹ̀. má speed ẹ rọra máa lọ Ẹ rọra máa lọ kò sí ni. kankan tí ó ṣẹlẹ̀ ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí Kọ́kọ́ nǹkan. àárín ẹ̀yin àtọ́lọ́run ẹ má jẹ́ kó dàrú. Ẹ má jẹ́ ó dàrú. Anybody lè ní opinion tó bá wù nípa yín àárín ẹ̀yin àtọ́lọ́run ní kẹ́yìn o wà lásìkò bá lè máa ń rọ ọmọ níbi ọ̀rọ̀ ìbátì mi ò kí à ń tó ń kálukú bá rò nípa mi níwọ̀n ìgbà táàrin mi àtọ́lọ́run bá ti yẹra wa. Ẹlẹ́ẹ̀kejì àárín ẹ̀yin àtijọba electric níjọba o wọ́n lè tanná fún yàn wọ́n sì lè ṣọ́ọ̀kì èèyàn Allah. èèyàn yọ electric lò ní èèyàn mú onímùkúmù ọgbọ́n kan làwọn Niger Delta ń dá wọn lágbára tó yín wọn àjọkùnrin tó yín Allah. títọ́ ló fi ń gba kọ́ńtrákìtì bílíọ̀nù tírílíọ̀nù wọn ní agbára tó yín bákan ló stabilize rẹ̀ ó position rẹ̀ ó organize rẹ̀ ó dẹ́rùbàjọba díẹ̀ àtúnṣàrí gbójú pamọ́ adẹ́rùbà wọn agbójú pamọ́ ìjọba wa rí pé eléyìí àfi ká máa tọ́jú ẹ̀ olóyè ẹ ti ṣiṣẹ́ débi kẹ́ ẹ máa gba tírílíọ̀nù àmọ́ wá wà lórí packaging ọ wà lórí bẹ́ẹ̀ bá ṣe position ara yín Allah. ẹgẹjọba jẹ ẹtọ sáré gbé wọn mọ́ra ẹlẹ́ẹ̀kẹta nínú mọ̀ràn àwọn alágbára ayé àwọn ọ̀tá méjì wọ́n máa bá yín ṣọ̀rẹ́ ẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe balance láàrin ọ̀tá méjì ẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe balance láàrin ọ̀tá méjì kì í ṣe gbogbo ọ̀tá òní lọ̀rẹ́ lọ́la kì í ṣe gbogbo ọ̀rẹ́ àná ni ó jọ rẹ̀ lé ni o Allah. kì í ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn síyàn ló fi ń rẹ́rìn o kì í ṣe gbogbo ẹni tí ń báyàn sunkún lomijé ń bẹ lójú ẹ o ẹ mánéjì láàrin ọ̀tá méjì kẹfì rọ́nà lọ pàápàá jùlọ àwọn ọba wálẹ̀ Yorùbá wọ́n mọ̀ fàyín lọ́tún fàyín lọ́sì ẹ̀yin ni kẹ́ ẹ mọ ọgbọ́n tẹ́ ẹ mọ̀ dá ẹ̀ ìsọ̀tá ẹnì kankan nínú gbogbo wọn jagunjagun lẹ́jẹ́ fún gbogbo wọn mo sọ̀tàn kankan tó dé baba Aláàfin Adéyẹmí Ọlọ́run bá mi yọ́nú sábọ̀ wọn. Amina. Wọ́n pè yín nígbà kan èmi náà ní rán sí yín èmi àti ẹnjìnìà Ibrahim wọ́n ní ká jíṣẹ́ fún yín kẹ́ ẹ yọjú sáwọn. Allah. Ẹ ṣe mítìnì àkọ́kọ́ ẹ ṣe mítìnì ẹ̀kejì ẹ ṣe mítìnì àkọ́kọ́ nínú ààfin ẹ ṣe ẹ̀kejì
ní àdúgbò bọ́rọ́bọ́rọ́ ẹ tún sí ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tèmi mọ̀ nù ẹ tún sí àìmọye tẹ́yìn méjèèjì òde mọ̀ wọ́n mẹ́ta tèmi mọ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ bàbá wa pè mí bàbá ní ọmọ mi Sunday Igboho á fún lóyè of Yorùbá land níjọ́ náà lọ́hùn bàbá wa ní oyè wo lálẹ́ fún làwọn ọba fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ipò tí wọ́n bá wà wọ́n wo àwọn tí wọ́n ti lò kọjá bò ní wọ́n ṣe lò ó mo wá sọ fún bàbá wa Adéyẹmí mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ilẹ̀ ti jọ ní kí ló dé tẹ̀yìn ò stamp ẹ̀ kọ́ máa jẹ́ jagun of Yorùbá land bàbá ní ọ̀rọ̀ ló sọ yìí o àmọ́ màá ronú sí fún di méjì Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan bá ti jẹ àwọn ìlú kan bẹ tí wọ́n ń jẹ jagun ìkejì àwọn ìdílé kan bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń jẹ jagun wọ́n ní tí ọba bá ti ń lọ jẹ oyè tọ́ba ẹgbẹ́ rẹ̀ kan ti jẹ rí ọ̀fẹ́ wọra ńlẹ̀ ni o wọ́n ní àní ló bá ń Ìgbòho pọ̀ lọ́wọ́ mi kọjá ká fún lóyè tí wọ́n mọ̀ drag fún mi níjọ́ mẹ́rin ńgbò ti di ijọ́ karùn-ún bàbá rìkọ́ọ̀dù wọn máa bọ̀ bàbá mi mo dọ́dọ̀ wọn bá mi kí n lẹ lérò ìkàṣe wọ́n ní mo ronú oyè kan ẹnìkan péré ló jẹ oyè yẹn rí lọ́yọ̀ọ́ lé wọ́n dárúkọ ẹni náà ẹni lọ kọ́kọ́ wà lọ́dọ̀ wọn tó ń ti pè mí lójú ọ̀nà pé bàbá rẹ̀ dán kan wo kódà ń pè ọ̀fọ̀ níbi ṣe ń dárúkọ oyè yẹn ńgbè mí náà débẹ̀ lóòótọ́ bàbá bá ní àáfún ní jagun tàbí lóògùn akírífìjàlọ ní a bá gbẹ́sẹ̀ ká òkè ó gbé lẹ̀ báyìí ní bá ń pe oríkì jagun akírífìjàlọ ó tó ìṣẹ́jú márùn-ún tí ń wí tẹ̀léra wọn ní kí ló fi ṣeré ẹnìkan ìwojú ẹ àwọn jagunjagun ayé ni wọ́n jẹ́ àfi jẹ́ kóhun àtẹni mo fi jẹ́ Kakanfò kán lè jọ fọwọ́sowọ́pọ̀ lórí ilẹ̀ Yorùbá ìyẹn ni oníjẹ́ kan méjèèjì ọjà o torí nígbà míì àbúrò lè burú jẹ̀gbọ́n lọ àmọ́ tá a bá dọ́gbọ́n sí a manage àwọn méjèèjì àbáwá ní tó bá di lọ́la yọjú sí mi á tẹ̀ lẹ́tà rẹ̀ mo dọ́dọ̀ bàbá ńjọ́ kejì wọ́n ní bàbá sùn mo rẹra díẹ̀ nígbà òdìjọ́ kẹta mo tún yọjú bẹ́ẹ̀ nígbà òdìjọ́ kẹrin wọ́n bá pè mí wọ́n ní mo ti ní kan tẹ̀ lẹ́tà yẹn èmi ti sọ fún lóyè lẹ́ni tí ó tẹ̀ lẹ́tà ọba tó sí nílé wọ́n ní bàbá náà ló ránṣẹ́ irú àgbákò kínní nígbà òdìjọ́ karùn-ún mo tún débẹ̀ ẹni tí ó tẹ̀ lẹ́tà ti dé wọ́n ti tẹ̀ negative ẹ̀ bàbá wá fún mi mo kà mo ní ó ti dára wọn lọ́ọ́ wò nílé sùn lórí ẹ̀kọ́ ṣàdúrà ìbá àfààní ọ kọ wá padà mú wá fún mi torí tí ó ṣèkì gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ mú padà wá fún mi ìfẹ́ kó wọn àti Kakanfò ọjà wọn jọ mọ kájọ ọmọ sábà ẹkùn kẹkùn ọmọ sábà ajá mo fẹ́ lèmi bá mú kọ́pì lẹ́tà yẹn mo lọ lé ngbó dára ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n strike inú lẹ́tà wa yìí bàbá kan pè mí ní níbi aago 5 ibo ló wà máa mú lẹ́tà kọ́pì tí mo fún yẹn máa mú bọ̀ wọ́n bá mú dọ́dọ̀ wọn bàbá ní sọ gbọ́n tó ṣẹlẹ̀ bá mi mo ṣẹ̀ṣẹ̀ ń jí náà ní ìjọ kankan wọ́n ti strike ilé ọ̀rẹ́ mú lẹ́tà yẹn wá á máa ṣe lọ́jọ́ iwájú mọ́jì wọn kó wa pọ̀ mọ́jà àjọlá àlọ́lárí bí bàbá ṣe padà lọ mọ́ wa lọ́wọ́ nìyẹn ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan àti gòkè ẹ̀dá láyé o kún fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. irú orientation yẹn làwọn míì ò ní tí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá sí. tí wọ́n bá ti fẹ́ nìkan lóye kan ẹ mọ́ tó bá wọn fà á mọ́. ọ̀rùbá máa sàlẹ̀ máa mo ronú kankan nígbà tí wọ́n ń fa oyè kan lẹ́nujọ́ mẹ́ta ká ní mo wà ń pòsíṣàn tó lè sọ̀rọ̀ ń gbà yẹn ni wọ́n máa joyè kan lọ́yọ̀ọ́ tó yẹ kán fẹ́ ni tí wọ́n fún ẹni tó bá jẹ́ àkọ́bí ọba ni wọ́n máa fún àmọ́ kò sáré mọ́mọ́ nígbà tí ò sáré mọ́mọ́ ẹ pẹ́ nìkan ní ààrẹ máa fi Yorùbá làjìrà ìbá níyì jù yẹn lọ ẹ wá wò ń tóbi ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta olóyè Ìgbòho ọba tó níyìn ò ní fi yín sílẹ̀ ọ̀rọ̀ yín wá gba ọgbọ́n báyìí ẹ ti dégún àgbà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ légún àgbà àjò ọmọ aráyé àmọ́ tìyàn ń tìkùtì bọ́rọ̀ bá yíwọ́ tán Ọlọ́run nìkan ló kù téèyàn ò yí n tó kàn tí Yorùbá gbọ́dọ̀ kọ́kọ́ jà fún sìn step by step ní regional government
kún ó tiẹ̀ kọ́kọ́ jẹ́ Yorùbá kọ́kọ́ dá dúró náà ẹjẹ́ àwọn tọ̀hún náà dá dúró regional government nígbà tá a bá ti ní regional government eléyìí tá ń lé yẹn yóò easy tá a bá padà sí ètò ìjọba tó yìnbó ń lò láyé jọ̀hún regional government ìran Yorùbá ó lè pàṣẹ pé ní state báyìí o àfẹ́kẹ́yìn èèyàn wọ bíbá anyhow bí London ṣe rí yẹn wọ́n ń lo regional bẹ̀ ní UK o gbọ́dọ̀ ti torí pé o ní visa UK lọ́wọ́ tó wá believe pé ọkàn lè wọ Ireland anyhow kò possible kódà bí èèyàn ọba wọ Scotland kò o kàn lè wọ straight òfin wà ìlú kọ̀ọ̀kan já dúró ni kò sí lábẹ́ state kan lẹ́yìn regional government ètò ilẹ̀ lérílẹ̀ tẹ̀lé yẹn òun náà padà sẹ́wọ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ sí lé kíní yẹn bọ̀ kíní yẹn ò wọ́ until ìgbà tí kíní yẹn wọlé Ọlọ́run ní sìn yín lọ́nà o ìmọ̀ràn tó wá kàn yín ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. ìmọ̀ràn tó kàn yín ẹ má gbẹ̀san o. ẹ má gbẹ̀san o. àwọn tó betray yín pọ̀ o. wọ́n pọ̀ o. àwọn tó súnmọ́ yín tẹ̀ lérò pé lè ṣe jàǹbá. mélòó lẹ́ka. bí wọn ò bá ṣe tí wọn ṣe yẹn ẹ ní lọ bí tẹ̀ lọ ẹ ní dé. ẹ ní dé. tí wọn ò bá ṣe tí wọn ṣe yẹn Tinubu ò ní gbà pé ọyà àjọ jókòó sọ̀rọ̀. ọyà àjọ sọ̀rọ̀. president tí ń bọ̀ nísìn bí Tinubu bá parí ọdún mẹ́jọ ẹ tún jọ jókòó sọ̀rọ̀ ni o. ń bẹnu àwọn tí wọn ṣe kàlánà tó jẹ́ pọ́n ní sábàbí orí mi o. Allah. ẹ má gbẹ̀san o. ẹ má gbẹ̀san o. ẹ kó gbogbo èèyàn mọ́ra. ẹ kó everybody mọ́ra. ẹ gbà pọ́lọ́ ló ṣe gbogbo ohun tó ti kọjá. Allah. ẹ ti wá di egun àgbà mo sọ̀rọ̀ kan fún yín ní the last time mo fún yín ní mọ̀ràn mẹ́rin yẹn mo tún repeat ẹ̀ alágbára ìbínú tán alágbára kì í sọ̀rọ̀ tán bálágbára bá sọ díẹ̀ á fi yòókù síkùn bọ́lọ̀ ń ṣe dá yín pẹ̀lú stature yín lẹ fi ń rò pọ̀ ọmọdé nìyí o lọ́jọ́ orí ẹ̀ kì í sọ ọmọdé tá tó wà sòkò tọ́lọ̀ ń gbé yín sí báwọn oníròyìn bá dé wọ́n fẹ́ fà yín láhán ẹ kàn sọ díẹ̀ ẹ kó yòókù sínú bí ẹ bá béèrè mí ẹ ní no comment no comment is no comment torí abániwí kì í bá ní dáa ìfàsílẹ̀ ìsànàkà. látàkùlà fàkùmùtàlà ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀ tèké. tí wọ́n bá fẹ́ mú alágbára orí ahọ́n alágbára ni wọ́n ti mú alágbára. ẹ wo yí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ ẹ wo bí wọ́n ṣe twist everything ọ̀tọ̀ ní tẹ́mìn ọ̀tọ̀ níbi tí wọ́n dojú ẹ kọ àbálọ àbábọ̀ ẹ̀yìn náà tán wá ní ilé tí wọ́n lẹ́ẹ̀ní wọ̀ ńlẹ́wọ̀ lẹ́jọ́kọ̀ lẹ́sùn falala kódà lẹ́fọwọ́ kan àwọn olórí. ìfọ́fìlì sánẹ́kà. alágbára kì í jẹun tán bẹ́ẹ̀ bá jẹun ẹni wí àti ẹ bá sáàfù yín bó ṣe lè wù kó ń tọ̀ wọ́n fẹ́ràn yín tó ẹjẹ́ nìkan ló tẹ̀sí oúnjẹ wọn ẹ má jẹ oúnjẹ yín nìkan. ẹ máa jẹ oúnjẹ ẹ máa pín jẹ pẹ̀lú àwọn tí ń tẹ̀lé yín. wọ́n máa ń sọ̀rọ̀ kan àwọn ọba máa ń pòwe kan wọ́n lẹ́ni ọba jẹnu ọ̀rọ̀ wọn yóò jẹnu ya wọn àwọn tí ń tẹ̀lé yín ẹ̀yin gan ò ní jí àwọn náà ò ní jẹnu ya wọn. ẹlẹ́ẹ̀kẹrin alágbára kì í sùn tán o bẹ́ẹ̀ bá sùn díẹ̀ ẹ dá àrùn mọ́jú lóru ẹ pe ọlọ́run ẹlẹ́dàá yín ẹ pe ọlọ́run kò sẹ́ni tó lè sọ̀yàn lẹ́yìn ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin yẹn alágbára kì í sọ̀rọ̀ tán alágbára kì í sùn tán alágbára kì í jẹun tán alágbára kì í bínú tán ẹ mú mẹ́rẹ̀ẹ̀rin mọ́wọ́ ẹ̀dá kan tọ́lọ̀ ń dá yín ẹ kì í lè fọ̀rọ̀ sínú téèyàn bá sẹ́yìn ìsìn náà lẹ́ bínú wúrúwúrúwúrúwúrú bọ́ńtàn bá ti tó pa ló bá ilé lọ tó padà dé wà lẹ́yìn lẹ́kọ̀ọ́kọ́ dì mọ́ amẹ́ni tí ò ní làákà yóò rò pé bẹ́ẹ̀ ṣe bínú náà ni ó kọ́ntínú ẹ wá change system ẹ sọ di fọ̀rọ̀ síkùn bí àgbà fi gbígbọ́ sáláìgbọ́ orin barista ni fọ̀rọ̀ síkùn bí ìyá àgbà fi gbígbọ́ sáláì.